nítorí oúnjẹ ìṣínú baálé ilé yìí lu ìyàwó rẹ̀ pa. iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Bauchi ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú òjijì tó pa arábìnrin ẹni ọdún mẹ́rìnlélógún kan tí ọkọ rẹ̀ ẹni 50 ọdún lù lálùpà lásìkò èdè-àìyedè tó wáyé láàrin wọn lórí oúnjẹ ìṣínú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ látẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà CSP Ahmed Wakili tó ṣàlàyé pé ìṣẹ̀lẹ̀ náà wáyé ní ọjọ́ kìíní inú oṣù kẹta ọdún 2025 yìí tí í ṣe ọjọ́ kìíní inú oṣù ààwẹ̀ Ramadan ní nǹkan bíi aago 11:30 alẹ́ ní agbègbè Fadama-Mada tó súnmọ́ ilé-ẹ̀kọ́ Government Girls College Bauchi pẹ́kípẹ́kí. Afurasí ọ̀hún Alhaji Nuru Isa tó jẹ́ oníṣòwò ní ọjà Bauchi Central Market ló ṣe àkọlù sí arábìnrin ọ̀hún Wasila Abdullahi tó jẹ́ ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn gbọ́nmi-sí omi òtó tó wáyé lórí èròjà oúnjẹ àti èso tó wà fún ìṣínú. Èdè-àìyedè náà ló bẹ̀rẹ̀ sí ní fẹjú kẹ̀kẹ́ sí i tí Isa sì ṣe bẹ́ẹ̀ ká ẹgba bo aya rẹ̀ Wasila léyìí tí arábìnrin náà sì ṣubú lulẹ̀ tí wọ́n gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn tí àwọn dókítà onímọ̀-ìṣègùn òyìnbó ti fìdí rẹ̀ múlẹ̀ wípé ó ti gbẹ́mìí mì. Wákìlì ṣe àfikún rẹ̀ pé àwọn ti náwó gan afurasí ọ̀hún tí àwọn sì ti gba ẹgba tó fi na aya rẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí ẹ̀rí máa jẹ́mìíṣó àti wípé wọ́n ti gbé òkú olóògbé náà lọ sílé ìgbókùú-sí títí tí wọ́n fi ṣe àyẹ̀wò lórí ohun tó ṣokùnfà ikú rẹ̀. Ẹni tí í ṣe kọmíṣánná àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Bauchi CP Awal Musa Muhammad ti mú dá àwọn ará ìlú lójú pé ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣé púpọ̀.